Aláròyé máa wí o. nítorí màálùú tí wọ́n jí gbé Òjó àti ọ̀rẹ́ rẹ̀ fojú balẹ̀-ẹjọ́ lẹ́kìtì. àwọn gédé méjì ni wọ́n ń fojú winá òfin lọ́wọ́ lẹ́yìn tí ọwọ́ ti tẹ̀ wọ́n pẹ̀lú màálùú ọkọ̀ akẹ́rù kan tí wọ́n jí gbé nílùú Adó-Èkìtì. àwọn olùjẹ́jọ́ ọ̀hún ni Òjó Awẹ́ ẹni ọdún márùndínláàádọ́ta àti ọ̀rẹ́ rẹ̀ Bello Taofeek ọmọ 30 ọdún la gbọ́ pé ọwọ́ pálábá wọn ségi ní nǹkan bíi ọwọ́ aago 2:30 ọ̀sán ọjọ́ 9 oṣù kẹsàn-án ọdún 2025 yìí. gẹ́gẹ́ bí àlàyé tí ọlọ́pàá agbèfọ́ba Akínwálé Oríyọmí ṣe lásìkò tí àwọn afurasí méjèèjì ń farahàn ní kóòtù, ó ní màálùú àti ọkọ̀ akẹ́rù Ford kan tí nọ́mbà rẹ̀ jẹ́ PDU 632ZB ni wọ́n ká mọ́ wọn lọ́wọ́ tí wọn kò sì rí àlàyé kan tó níláárí kankan ṣe lórí bí àwọn ẹrù ẹlẹ́rù ṣe dé ìkáwọ́ wọn. Oríyọmí júwe ẹ̀sùn olè jíjà tó fi kan àwọn èèyàn ọ̀hún bíi èyí tó lòdì pátápátá lábẹ́ òfin tó sì tako abala 345 nínú òwe òfin ìpínlẹ̀ Èkìtì ti ọdún 2021. nígbà tó ń gbẹnu àwọn oníbàárà rẹ̀ bẹ̀bẹ̀ nílé ẹjọ́, agbẹjọ́rò fún àwọn olùjẹ́jọ́ amòfin Olúsọjí Ọládélé pàrọwà pé kí wọ́n fààyè béèlì sílẹ̀ fún wọn kí wọ́n sì máa ti ilé wọn wá jẹ́jọ́. ó ṣèlérí pé àwọn olùjẹ́jọ́ kò ní ṣe àǹfààní náà lò bí ilé ẹjọ́ bá lè gba béèlì wọn. bẹ́ẹ̀ ni wọn kò ní fà sẹ́yìn rárá ní kóòtù láti máa wá sí kóòtù nígbàkigbà tí wọ́n fi ẹjọ́ wọn sí. níwọ̀n ìgbà tí Oríyọmí tó jẹ́ agbèfọ́ba kò ti tako àbá yìí, ṣe ni onídàájọ́ Àbáyọ̀mí Adéọ̀ṣun fòǹtẹ̀lú nígbà tó ń gbé ìpinnu rẹ̀ kalẹ̀ lẹ́yìn ọ̀kan òjọ̀kan atótónu. ó ní òun gbà kí òun gba béèlì àwọn olùjẹ́jọ́ pẹ̀lú 200 náírà tí wọ́n sì tún gbọ́dọ̀ fa èèyàn kan kalẹ̀ bíi onídùúró wọn. lẹ́yìn èyí ló sún àsìkò ìjókòó ìgbẹ́jọ́ míì sí ọjọ́ 18 oṣù kẹwàá ọdún tí a wà yìí. Olúṣèyẹ Iyèadé ló ṣàkójọpọ̀ ròyìn fún Aláròyé online television. Akin Akínníyì ló kà á sétígbọ̀ọ́ yín.